níṣẹ́ ni àwọn èèyàn pàápàá àwọn tó ń tẹ̀lé àwọn olórin ẹ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n máa ń sọ̀rọ̀ sí àwọn gbajúmọ̀ olórin ẹ̀mí kan lórí bí wọ́n ṣe dá àgúnlá sí ìgbésẹ̀ táwọn àgbààgbà olórin ẹ̀mí tí wọ́n gbé lórí ikú ọ̀wọ̀wọ̀ àti ikú òjijì tó ń ṣẹlẹ̀ láàrin àwọn olórin ẹ̀mí tí wọ́n sì ń jẹ́ kó di mọ̀ pé bí wọ́n ṣe dágunlá sí ètò àdúrà tán gbé kalẹ̀ náà tí wọn ò wáàyè bó tiẹ̀ ṣe ọjọ́ kan ní ọjọ́ mẹ́ta láti péjọ síbi àdúrà náà wọ́n ló kù díẹ̀ káàtó àti pé ìwọ̀ ọ̀hún bí ẹni tí ó ń fi ìwà ìbìkítà hàn ni ó jẹ́ ẹ̀ràn tó wípé láti bí ọdún mélòó kan sẹ́yìn ní làwọn èèyàn ti ń ṣàkíyèsí pé ó dàbí pé ikú òjijì tàbí ká ní ikú ọ̀wọ̀wọ̀ ó ń ṣẹlẹ̀ láàrin àwọn olórin ẹ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé bẹ́ẹ̀ gan ni orin ẹ̀mí inú ti gbajúmọ̀ jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n èyí tó tún ṣẹlẹ̀ nínú ọdún yìí iná á máa jẹ́ kí ìbẹ̀rùbojo kó mú ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí náà tá fi mọ̀ pé wàhálà ti dé ewu tí wà lóko ló ń gẹ́ fúnra ewu ni nígbà tí àwọn gbajúmọ̀ olórin ẹ̀mí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n filẹ̀ ṣaṣọ́búra tí wọ́n jáde láyé nínú ọdún tí a wà yìí olórin àkọ́kọ́ tó kọ́kọ́ jáde láyé tí ìròyìn náà tó gba ọ̀pọ̀ èèyàn lẹ́rù òun ni ajínrere Bùnmi Akínàánú ẹni tí ó gbayé mọ̀ sí Omijé Ojú Mi tó jáde láyé lọ́jọ́ 13 nínú oṣù kínní ọdún tá a wà yìí the 13th of January 2026 lẹ́yìn tí àìsàn tó ti dà á láàmú tó sì jẹ́ pé tó wá jẹ́ kàyéfì jù tó jẹ́ ìmọ̀jù tó ba àwọn èèyàn lẹ́rù jù nítorí pé òjijì nìyẹn ṣẹlẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹta ọdún tá a wà yìí the 1st of March 2026 nígbà tí ọ̀kan lára àwọn ìbejì Adégbòdù olórin ẹ̀mí ìyẹn Táíwò Adégbòdù tí ó kú lójijì tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ kí ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí ilẹ̀ Yorùbá mọ̀ pé ewu ti wà lóko ló ń gẹ́ báyìí o ló ń gẹ́ fúnra ẹ̀ gan ewu ni eléyìí ló sì jẹ́ kí àwọn àgbààgbà olórin ẹ̀mí tí wọ́n wà láyé kí wọ́n ṣe ọ̀rọ̀ ní àgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀ nítorí pé níṣe ni wọ́n gbé àdúrà ọlọ́jọ́ mẹ́ta kalẹ̀ tó wáyé lọ́jọ́ ajé ti sí ọjọ́rú ti ṣe ọjọ́ Monday sí ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tó kọjá láti gbàdúrà tako ikú òjijì àti ikú ọ̀wọ̀wọ̀ láàrin àwọn olórin ẹ̀mí tó sì jẹ́ pé àwọn àgbààgbà tó ṣíwájú àdúrà náà ni ajínrere Joseph Adébáyọ̀ Adélakùn ẹni tí ó gbayé mọ̀ sí Bàbá Yẹwà àti ajínrere Bọ́lá Ààrẹ pẹ̀lú àwọn àgbà míì bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀mí bíi Esther Gbẹ́kẹ̀lé Rẹ̀mílẹ́kún Amos Ọláyínká Báṣọ Àtàbàtúbú àwọn bíi Tolúwani Sings àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìran wà níbi ètò àdúrà tó wáyé nínú ṣọ́ọ̀ṣì ìjọ Rìdíìmù kan ṣùgbọ́n níṣẹ́ làwọn èèyàn wọ́n máa sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sáwọn gbajúmọ̀ olórin ẹ̀mí tí wọ́n yọjú ìyẹn àwọn bíi ajínrere Tọ́pẹ́ Àlàbí Ṣọlá Àlínsìn ajínrere Adéyínká Aláṣeyọrí àwọn míì àti àwọn bíi ajínrere Bùkọ́lá Akin Adéṣẹ́wọlẹ̀ Jésù pẹ̀lú àwọn míì tí wọ́n lórúkọ pé ó ti ẹ̀yẹ kan lè wáàyè bí òjòjọ́ kan láti darapọ̀ mọ́ ètò àdúrà yìí láìsí pé wọn ò gbọ́ tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ni làwọn kan jà ló ń sọ̀rọ̀ sí di àsìkò tí a ṣe àkójọpọ̀ ọ̀rọ̀ tí